mo wà lọ́dọ̀ bàbá wa bàbá mi Fadilatu Sheikhi Alhaji Yusuf Salmani Ainu Ibrahim Baba Sheikh Yusuf Salman Ainu Ibrahim. Yes. Baba Ìṣọ̀lá àwọn ọlọ́wọ́n bá dùn nínú àwọn ọlọ́wọ́n ọba ṣèké fún bàbá wa mọ̀ rírì ohun tó Ọlọ́run ṣe nínú ayé wọn. Wọ́n sọ fọ́mọ inú ilé Alhaji Dáúdù mi Abdul Gani ọ̀gá wa pátápátá aláṣẹ àti olùdarí Asolan Films and Records International. Àwọn náà ń gbé wá jáde ọ̀gá mi ní bàbá mi ní olówó orí mi ní Asolan. Àwọn bàbá kanṣo pọ̀mọ̀ mi ló máa ṣe. Ìgbà tí mo gbọ́ pápẹ́ mi bọ̀ wá síta bàbá wa Ìṣọ̀lá inú Ibrahim. Akáṣọ mo wọnú lé mo ní má ṣọ tó yẹ dé. Mo wọnú lé mo ní mú bàtà tó yẹ dé. Akáṣọ mo bẹ̀ lọ́hùn lọ́wọ́ rí kọ́lọ́ fún mi níwọ̀n tó yẹ dé sọ. Mo kórìíṣẹ́ tó yẹ dé. Mo ká àwọn organizations tó yẹ dé. Torí bàbá mi ní gbogbo wọn kò sọ mọ́ṣẹ́ nínú wọn o. Mo ká àwọn nílùú tó yẹ dé. Instrumentalist tó yẹ dé. Engineer tó yẹ dé. Àwọn chorus tó yẹ dé. Mo ní kí gbogbo wọn jẹ́ kájọ lọ káwà lọ jàlúbáríkà Ìṣọ̀lá àìnú Ibrahim. Yes. Mo kó gbogbo ẹ wá síbí nítorí alùbáríkà yóò tá a fún lára bàbá lórí eré bàtàbàtà tọ́láwọn bá ṣe fún wọn ìdùnnú ń bẹ lára bàbá kọ́lọ́ jẹ́ káwa náà ó lè rí fi kún bìdùnnú bá papọ̀ mọ́dúnnù ó dájú inú wa dùn ara wa aya bàbá mi Sheikh Yusuf Salmani àìnú Ibrahim. Nítorí pé bàbá tó lọ ẹ̀ bàbá jù bẹ́ẹ̀ lọ àfáàpọ̀ láyé ṣùgbọ́n mo lè fi gbogbo ẹnu wí mo lè fi gbogbo tọ́lọ́ fún mi búra lórí bàbá Sheikh Yusuf Salmani irú wọn wọ́pọ̀ lójú ọ̀nà tàríkà ṣé ń bẹ́ẹ̀ irú wọn wọ́pọ̀ nínú ayé àti lójú ọ̀nà tàríkà. Bàbá mi Ìṣọ̀lá Yusuf Salmani èmi bẹ̀ lọ́hùn tó ní mí pé ohun tó ń jẹ́ ìsìjábà láàyè kìrìnà kó o lè ní tí mo fojú rí yín torí ohun tá a rí òjò ohun tó tóni lọ́wọ́ ohun tá a gbọ́ yàtọ̀ sí ohun tá a rí. Bàbá mo rí yín lẹ́nìyàn àti mi
àti gbogbo àwọn onílùú lẹ́yìn mi àti gbogbo àwọn engineers mi. Albarka bàbá Sheikh Ibrahim Inyase omulẹ̀njẹ òun náà ṣàlàwà wá síbí. Aṣọ́láàdì mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ mi débi ìbànújẹ́ oníkan èèyàn láéláé. Ọmọ wa tá a wá kó Sheikh Dáúdù mi ọmọ bàbá Sheikh Yusufu Àjàó olúwa ìṣeun bọ́lá ni wá ìfẹ́ olúwa ọmọ bàbá wa Sheikh Yusufu Salman ọmọ màmá Sayyidatu Hidayatullahi Yusufu Abike ọmọ màmá alájà Marufatu Ọlábísí ọmọ Làbánkẹ́. Gbogbo àwọn tó bá níwájú àtàwọn tí wọ́n tún kù lẹ́yìn fún gbogbo wọn aṣọ oríire wọn àyàn lọ́la bàbá Sheikh Ibrahim Inyase. Látòrí ìbá mi sọ̀rọ̀ ọmọ ẹ̀yà ẹ̀yà ni Asolad ọmọ bàbá mi ni ọmọ àfá mi ni ọmọ ṣéwù mi ni Sheikh Salman Yusufu. Hajiya Sayyidatu Nana Aisha Hajiya Sayyidatu Jamila Sayyida Fatima mo kí wọn tó dórí Sheikh Dáúdù Sayyida Shakiratu Sheikh Ibrahima Sayyida Nafisatu Sayyida Haminatu Sheikh Abubakar bàbá Adéta nílùú Ìlọrin àlùbáríkà wọn tó gbọ́ṣọ́. Dákun gbà mí lágbàtàn onífẹ̀jọ́ ṣègbè rárá. Ọba tí ń gbà ní lágbàtàn tí kì í fẹjọ́ ṣègbè ní. Mumiduna murshiduna lillahi. Sheikh Ibrahim Abdullahi oya. Mumiduna murshiduna lillahi. Sheikh Ibrahim Abdullahi. Isbiru wasabiru warabitu watakullah. Murshiduna lillahi Sheikh Ibrahim Abdullahi. Mumiduna murshiduna lillahi Sheikh Ibrahim Abdullahi. Gawzul Waraq Sheikhuna Ibrahim Inyase ebanku Inyase Inyase ebanku Inyase Gawzul Waraq Sheikhuna Ibrahim bàbá tó ṣe wípé ó kààrù káàkiri àgbáyé. Mo fẹ́ fi wọ́n ṣe ìkìsà láti wọlé oníṣọ̀lá ni. Mo fẹ́ fi wọ́n ṣe ìkìsà láti wọlé Yusufu ni. Mo fẹ́ fi wọ́n ṣe ìkìsà láti wọlé àìnú ìbíra àìnú ìbíra àìnú ìbíra ṣé mú Yusufu ọmọ Sálímọ́nì wòlíì Ọlọ́run ọkọ Sayyida Hidayatu Yusufu mi Àbíkẹ́ ọkọ Sayyida Marufatu Ọlábísí àmọ́
alábàkẹ́ o bàbá ṣéhùn dáwùdù yusufu mi àjàó bàbá ṣéhùn dáwùdù bọ́lárìnwá ìfẹ́ olùwà Ibrahim. Sheikh Ibrahim bàbá tó ṣe pé ó kààrù káàkiri àgbáyé ó lọ́lá tó pọ̀ ó níyì tó pọ̀ ó ní kàrámọ̀ tó pọ̀ gan akáṣọ káàkiri àgbáyé. Ọlọ́run ló dá sánmọ̀ méjèèje pẹ̀lú lẹ́ẹ̀méjèèje èyí tó tàn káàkiri àgbáyé. Ó dá àwọn ànábì ó fún wọn ní kàrámọ̀ ó fún wọn ní mùjíza èyí tó fi ń jẹ́ òjíṣẹ́ Ọlọ́run wọn bá káàkiri àgbáyé. Ṣùgbọ́n ṣá wọ́n ti pọ̀ tó láyé òjíṣẹ́ lọ́hùn tó dá ànábì Dáúd bàbá ànábì Adam ànábì Yusufu ànábì Sulaimana ànábì Lukumanu ẹ bá mi ṣe alayhi salam. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ odori bàbá wa ọ̀gá wa ayé wa o ọ̀run wa olùtọ́sọ́nà wa bàbá mi ànábì Muhammadu òjíṣẹ́ sallallahu alayhi wa sallam. Akásọ kẹrẹkẹrẹ kódérí bàbá mi ọ̀gá mi ayé mi ọ̀run mi ànábì Muhammad àtàmì nàbí wa imamul mursalin. Muhammadu lọ́gbẹ̀ẹ́dẹ́ o ànábì Ọlọ́run lọ́gbẹ̀ẹ́dẹ́ látara ohun tó lọ́hùn bá ṣe látara àjùlọ tó Ọlọ́run fẹ́ yọ ànábì tó gbẹ̀yìndé ló padà wá di Imamul Mursalin. Aṣíwájú àwọn aṣíwájú ọ̀gá àwọn ọ̀gá o olórí àwọn olórí aṣíwájú àwọn aṣíwájú ọ̀gá àwọn ọ̀gá o olórí àwọn olórí ànábì Muhammad sallallahu alayhi Shamsuduwa Shamsuduwa. Shamsuduwa tajul huda baharun nada la hayra illa fi tibai Muhammadu 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 Shamsuduwa tajul huda baharun nada la hayra illa fi tibai Muhammadu alaku lam yuta khalqu misla ma fil wara ma fil wara ma fil wara misla nabi Muhammadu. likulli nabiyyi fil alami fadilati wa jumlatuha majmuhati Muhammadu sallallahu alayhi wa sallam
mo ní pé ó dorí aṣíwájú wa olórí àwọn olórí ànábì wa Muhammad. òun ló gbẹ̀yìn dé tó padà síwájú nínú àwọn òjíṣẹ́ tó dáa. tá bá sọ lórílẹ̀ ayé tá bá sọ lórí ilẹ̀ ayé ẹ̀ka Mọ́lánà Shehu Ibrahim ibo ni òtàn dé láyé àti lukumanu àní mọ̀mídùnà mùrùṣídùnà lillahi Shehu Ibrahim Abdullahi Allah. mọ̀mídùnà mùrùṣídùnà lillahi Shehu Ibrahim Abdullahi. Maulana Shehu Ibrahim akaṣọ ọmọ Sheikh Tizan mo kànlẹ̀kùn àwọn nílé ṣáájú ká tó wọn léyìn ká lè rọ́nà lọ. iṣẹ́ tí wọ́n ṣe lè ní iṣẹ́ ọmọ ni iṣẹ́ àlùbáríkà ni àlùbáríkà bàbá Shehu Yusuf Salman ọlọ́run jẹ́ ọ̀ràn mi kò rọ̀ràn díràn mi. Maulana Shehu Ibrahim mo ní pé iye ọdún tó lò láyé níye tírà tó ṣe láyé iye tírà tó ṣe láyé níye ìyàwó tó fẹ́ láyé iye ìyàwó tó fẹ́ láyé níye ọmọ tó bí láyé ẹ bá mi pé Ibrahim Inyase Ibrahim Inyase Maulana Sheikh Ibrahim Inyase Ibrahim Inyase Gausu Zaweli Ziru Zamani Ibrahim Gausu Zamani Ziru Zamani Ibrahim àṣírí àwọn àṣírí Sheikh Ibrahim Ibrahim ojú lórí àwọn olójú Ibrahim Ibrahim àtúbọ̀tán àwọn àtúbọ̀tán Ibrahim Ibrahim ẹ bá mi pé Ibrahim Inyase Ibrahim Gausu Zamani Inyase Ibrahim Ibrahim Inyase Ibrahim Shehu Ibrahim mọ́nàtọ̀ káàkiri ayé òrùn wọn ràn káàkiri ayé ìmọ́lẹ̀ wọn tọ̀ káàkiri ayé torí bọ́yẹ̀ bá ti la ọ̀sán la fẹ́ mú aṣọlá bókùnkùn bá ti kú gbogbo nǹkan di biribiri ìpín bá ti dúró ó ti ju èborí tí fẹ́ tó ìpín ti Shehu Ibrahim kọ́ ló jẹ́ ẹ̀kọ́ tó bọ́ ṣe fẹ́ tó láyé ló jẹ́ ẹ̀kọ́ tó bọ́ ṣe tó láyé ló jẹ́ ẹ̀kọ́ dà bọ́ ṣe dà láyé ló jẹ́ ẹ̀kọ́ pọ̀ bọ́ ṣe pọ̀ láyé ẹ pé Ibrahim Inyase Ibrahim Shehu mi Shehu ẹ̀ Ibrahim Shehu mi Shehu ẹ̀ Ibrahim Ibrahim Inyase wòlíì Ọlọ́run tó sàbàtọ̀ wòlíì Ọlọ́run tó kà àkàrò ó ní karama ó ní mùjísà ó ní wùláyà tí ò sẹ́ni tó ní ó ní mùjísà tí kò sẹ́ni tó ní ó ní karama tí kò sẹ́ni tó ní ó wá bímọ tí kò sáwọn tí wọ́n bí ó nílé
yàtọ̀ sí ọlọ́run ṣùgbọ́n tá a bá tún lé ọlọ́run a tún ti bára mọ́ o. ohun tí ń bẹ nínú ọlọ́run ń bẹ lára bára mọ́ o. ìbíra 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 ìbíra. lára bàbá lára nǹkan tí wọ́n tó. nǹkan tí wọ́n tó lára nǹkan tí wọ́n ní lára bàbá Sheikh Ibrahim láti gbérí bàbá wa nísàlẹ̀ àlùkò ìyẹn ní ìlú Ìlọrin ẹ bá mi pé Sheikh ẹ pé Sheikh bàbá wa nísàlẹ̀ àlùkò nínú Ìlọrin bàbá wa nísàlẹ̀ àlùkò nínú Ìlọrin bàbá ń sọ̀rọ̀ wíìrìdì ẹgbẹ́ wọn dá sọ̀rọ̀ bàbá ń sọ̀rọ̀ wíìrìdì wọn ò ṣe yọ kúrò bàbá wa nísàlẹ̀ àlùkò nínú Ìlọrin. Bàbá wa nísàlẹ̀ àlùkò ńlọrin àwọn anáfún bàbá wa Sheikh Abubakar Muhammadu Raji Àjàgbẹ́ bàbá ládẹ́ta nílùú Ìlọrin ọmọ ẹ̀yà ni ẹni ọlọ́run náà ni ọmọ ẹni ọlọ́run náà ni ọmọ àfáà náà ni ọmọ wòlíì náà ni ọmọ ṣéwù náà ni ọlọ́run má ṣọmọ wa lórí ìbú. bàbá wa nílẹ̀ àlùkò nísàlẹ̀ àlùkò wọ́n fún bàbá Abubakar Muhammadu Raji Àjàpẹ́ bàbá ládẹ́ta lọ́wọ́ wíìrìdì. ó ní bí mo ṣe ń bá ayé mi bọ̀ wá akáṣọ lójú ọ̀nà orin ó níye láàsì mi ojoojúmọ́ lówó ńlẹ̀ wàsífà nígbàkúgbà àti lóòrèkóòrè kọ́ lọ́hùn lè sún mi síwájú. wọ́n ń bá mi wí tipẹ́ wọ́n ń bá mi sọ tipẹ́ torí mi ni mo ní ìsibirú. lásìkò wo bá tó ẹ̀dá ò ní ìtọ̀nà ọjọ́ táwọn mi tí mo gbọ́ wíìrìdì mo lè fọ́ Ọlọ́run búra mo lè fi Muhammad búra o ọ̀tún ti dé báyé mi ìyàwó tó bá gbé sí ayé mi ara rí lọ́lọ́wọ́n bá ń fi mi dá. ajọgbọ́ wíìrìdì pẹ̀lú Lukumanu ẹ wọlé àbàrámọ̀ lára mi ẹ bá ń pè ìbíra 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 Sheikh ìbíra Sheikh
ṣọ́ọ̀lẹ́kì Ibrahim. Bàbá nísàlẹ̀ àlùkò àwọn ọ̀nà fún bàbá Àjàpẹ́ bàbá aládẹ́ta lọ́wọ́ òrìrì. Bàbá Àjàpẹ́ bàbá aládẹ́ta àwọn àwa fún bàbá wa Fàdílátù Sheikh Yusuf Salmanu Fainu Ibrahim Iyazi Ìṣọ̀lá lọ́wọ́. Akáṣọ orílẹ̀ ni ẹ wò ẹ fi ju ìsàlẹ̀ ilé ìsàlẹ̀ ilé ni ẹ wò ẹ fi ju borí ilé ti rí. Bàbá gba wíìrìdì wọ́n sì ṣiṣẹ́ Ọlọ́run tọkàntọkàn wọ́n ṣiṣẹ́ Ọlọ́run tẹ̀mí tààrà. Ọlọ́run bá dé sọ́dọ̀ dádì mi Ọlọ́run bá dé sọ́dọ̀ ṣéhù mi lọ́dẹ̀ ní táyé wá lọ́dẹ̀ ní táyé ń fẹ́ owó lọ́dẹ̀ ní táyé fẹ́ rí. Gan ní àfíjì ìròyìn tábọ̀júbà èèyàn ló gbé mi gan débi. Ṣéhù Yusufu Salmanu Ìṣọ̀lá mi Àìnú Ibrahim èèyàn bàbá ọlọ́mọ. Bàbá tún wá pamọ́ wọ́n pamọ́ o bàbá pamọ́ o wọn ò sọ bí wọ́n ti tó. Iṣẹ́ ọwọ́ wọn ló ń sọ bí wọ́n ti tó. Àìnú Ibrahim Ìṣọ̀lá wọ́n tún pamọ́ o wọn ò júwe bọ́ ti rí. Ọ̀rọ̀ ẹnu bàbá mi ló ń júwe bí wọ́n ti rí. Bàbá pamọ́ o wọn ò fi hàn bọ́ ti jẹ́. Ìrìn tí wọ́n rìn lẹ́sẹ̀ lójú bí wọ́n ti jẹ́. Àìnú Ibrahim Ìṣọ̀lá. Bẹ́ẹ̀ náà ni mo ti ń wí. Bẹ́ẹ̀yàn bá ṣiṣẹ́ Ọlọ́run ìjọ a máa bá jó nílé ẹ̀ ayọ̀ a máa bá yọ nílé ẹ̀ tọ́rọ́ lọ́wọ́ bá kì í jẹ́ ní gbé. Mo gbọ́ pé lọ́ọ̀dún tó kọjá àsìkò ní òtí ìtó ìyẹn ni ò jẹ́ báyé lóyún wá bí. Àsìkò kí ni òtí ìtó àsìkò pé n ó fojú kan bàbá àsìkò pé n ó gbàdúrà lẹ́nu wọn àsìkò pé n kò ṣe jábà lára wọn. Ọlọ́run ò tí ní kó tó Ọlọ́run ò tí ní kọjọ́ pé ìyẹn ni ò jẹ́ wá bí lọ́dún tó kọjá. Onísọkúsọ èèyàn wá níṣe báwọn náà wọ̀nà bímọ tá a ṣe kọjá. Èwo tún ní tìṣẹ̀yìn ṣé bí tó ń fọlọ́run tiẹ̀ sí ló ti ń bá ní. Ó mọ̀ pé bó ṣe ń ṣe ẹ̀sọ́ Ọlọ́run tiẹ̀ nìdùnnú ṣe ń tó nínú ilé ẹ̀. Bó ṣe rí lọ́dọ̀ Ọlọ́run tiẹ̀ láyọ̀ ṣe ń tó nínú ayé ẹ̀. Bí mo ṣe rí lọ́dọ̀ Ọlọ́run tèmi nìkẹ́ ṣe ń tó nínú ayé mi. Bàbá wa Sheikh Yusuf Salmanu Ìṣọ̀lá Àìnú Ibrahim ẹ kú oríire. Ọmọ wa tẹ̀lé Sheikh Yusuf Àjàó Olúwa ṣeun Bọ́lárìnwá ìfẹ́ Olúwa alálùbáríkà o lọ́lá bàbá wa Sheikh Ibrahim. Kò ní ṣẹ́rù ayé lọ́lá Mọ̀lánà Sheikh Ibrahim. Alálùbáríkà lọ́lá Mọ̀lánà Sheikh Ibrahim. Akàrù káàkiri ayé lọ́lá Mọ̀lánà Sheikh Ibrahim. Anílárí agbẹ́gbẹ́gbẹ́ a sì tún máa rọ́nà gbégbá lọ́lá Mọ̀lánà Sheikh Ibrahim. Kò ní ṣẹ́rù ẹgbẹ́ bí jáì Sheikh Ibrahim. Ṣéwù mi ṣéwù rẹ̀ o. Wọ́n máa pariwo.
ọmọ wa tàbí àwọn afáwà wọ́n ti ṣe wá sí wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ látara omi tó padà wá dẹ́jẹ́ Àrẹ̀mú ẹ̀jẹ̀ padà ní bá ṣe ẹran látara bá a ṣe ẹran ọlọ́run lè yí orí ni ó mọ̀ jẹ́ ọlọ́run lè yí ojú ni ó mọ̀ jẹ́ ó lè yí etí ni ó mọ̀ jẹ́ ó ṣe rí ẹlòmíì ó kéré ó ṣe rí ẹlòmíì ó tóbi ó ṣe tí ẹlòmíì belenja ó ṣe tí ẹlòmíì ràn rẹpẹtẹ ó ṣe ẹlòmíì ràn kúkúrú ó ṣe ẹlòmíì gíga ó ṣe ẹlòmíì pẹlẹbẹ ó ṣe ẹlòmíì ó yọnu yọdí ẹ wò mí o ẹ wà àbúrò mi. wọ́n ti ṣe wá sí o akáṣọ nípa mọ́ gbogbo wa sì ti gbọ́ ṣùgbọ́n máa rí wí cameraman Marizo ṣùgbọ́n máa rí wí o asọ́lá Marizo ilé ìjọmọ́ Hajimotu kí ló ń jọmọ́ ìbéèrè ni fún bímọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ń bímọ akáṣọ ṣàlàyé ẹ fún wa kí ni wọ́n ń pè lọ́mọ ìbéèrè ni fún bímọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ń bímọ akáṣọ ṣàlàyé ẹ fún wa. mọ ohun tí ń jọmọ ń bímọ ó sì ṣàlàyé ẹ̀ fún wa akáṣọ kí ló ń jọmọ ìbéèrè ni fún bímọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ń bímọ akáṣọ ṣàlàyé ẹ̀ fún wa. sòdí mímọ́ ẹ jẹ́ n ṣàlàyé ẹ jẹ́ n ṣàlàyé nílẹ̀ Yorùbá Lárúbáwá ń pọmọ níbànú náà ìyẹn lédè kéwù Lárúbáwá ń pọmọ níwá ládùú ìyẹn lédè kéwù àwa Yorùbá o à ń pọmọ lọ́gbọ̀n ọmọ náà lọ́mọ ṣùgbọ́n ṣáàkì ní túmọ̀ ọmọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ló ṣe ń ṣọmọ níṣekúṣe ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ló ṣe ń fi ìyà jọmọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ló ṣe ráàyè bá tí jọmọ lọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ló ṣe ráàyè àtíkè jọmọ lọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ló ṣe fẹ́ràn gèlè jọmọ lọ ó mọ̀ ṣe àníkí ló ń jọmọ kí ni túmọ̀ irun tó ń jọmọ ìbéèrè ni fún bímọ ẹlòmíì ò mọ tí ń jọmọ ìbímọ akáṣọ ṣàlàyé ẹ̀ fún wa sọ́dọ̀rẹ́. kí ló ń jọmọ ìbéèrè ni fún bímọ ẹlòmíì ò mọ tí ń jọmọ ìbímọ akáṣọ ṣàlàyé ẹ̀ fún wa.
alifábẹ́ẹ̀tì mẹ́ta o ní Yorùbá so pọ̀ tó dọ̀mọ́ ìyẹn lédè Yorùbá. Òun ló ṣíwájú mi òun ló ṣì kejì kílódé òun ló ṣì kẹta tábà tó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ó dọ̀mọ́ ó dá kí ni túmọ̀ tó ṣíwájú mi tó tẹ̀lé kí ni ìyẹn ń sọ fáwọn abiyamọ tó ṣì kẹta kí ni ìyẹn ń sọ fáwọn abiyamọ wàláhì ọ̀pọ̀ ọmọ tí ń jọmọ o ló ṣe ń bàtọ̀ mọ́ ọlọ́mọ jẹ Akásọ̀dá kò ṣàlàyé ẹ̀ fún wa. ilé ń jọmọ ìbéèrè ní fún bímọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ìbímọ Akásọ̀ ṣàlàyé ẹ̀ fún wa. Kó má pariwo ẹjẹ́ à ń tu ọ̀rọ̀ mu gbogbo ojú tó ń wò mí ẹ máa dọ̀rọ̀ mi tó ṣíwájú ọ̀rọ̀ ni tó ṣíwájú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ẹ yàtọ̀ sí tèmi ọmọ tí mo bá bí lọ́rọ̀ mi tó ṣíwájú ọ̀rọ̀ ni mi tó tẹ̀lé ní tèmi tó tẹ̀lé ní tèmi tó ṣì kẹta lọ́jọ́ ọ̀la náà fi ń pọ̀ mọ́ lọ́rọ̀ mi ọ̀la ọ̀rọ̀ yìí kún fún làákàyè ọlọ́gbọ́n ni kó bá ń ká lọ ògùn rìnrìn ya. kí ló ń jọmọ ìbéèrè ní fún bímọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ìbímọ Akásọ̀ ṣàlàyé ẹ̀ fún wa. ẹ jẹ́ á fi Nàìjíríà tú ẹ jẹ́ á fi Nàìjíríà wí. Ta ni ọmọ Abíọ́lá ẹni tí ó mọ̀ ń gbórúkọ Abíọ́lá ta ló mọ bàbá Abíọ́lá wọ́n lè ti kú kí ètò pọ̀jù wọ́n lè ti lọ kí ètò dáyé ṣùgbọ́n ohun tó ṣe lórí Abíọ́lá lẹ́ṣẹ̀ ń pọ̀rọ̀ Abíọ́lá pẹ̀lú bàbí Abíọ́lá ti tó ṣe wọ́n mọ ìyá Ọbásanjọ́ ta ni bàbá Ọbásanjọ́ ṣé èèyàn dúdú ní abẹ́ni pupa ṣùgbọ́n ohun tí wọ́n ṣe lórí ọmọ o ló jẹ́ ká mọ̀ Ọbásanjọ́ former president ní Nàìjíríà tòun ti bó ti tó gbìyànjú púpọ̀ lórí ọmọ mo ní ó gbìyànjú púpọ̀ lórí ọmọ ta ló mọ bàbá Yar'Adua ta ló mọ bàbá Goodluck ìgbìyànjú wọn lórí ọmọ ẹ wo bí ọmọ gbé wọn dé orúkọ wọn ò parun nílùú Nàìjíríà yìí o ta ló mọ Buhari rí ta ló mọ bàbá Buhari ṣé wọ́n ti mọ̀ ya Buhari àbò lè sọ bí tí wọ́n sì wọ́n sí ìgbìyànjú wọn lórí ọmọ ní Buhari ṣe débi tó dé ẹlòmí ò gbọ́ ọ̀nà ìwé ọ̀nà kéwú ló tọ̀ ó sì ní gbogbo tẹ́ ní láyé ó sì jẹ́ gbogbo tá ń jẹ láyé ṣàfiwérò yìí ṣe é fún adáwọ̀ ṣàfikẹ́wò yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ ni ṣàfiwérò yìí Barahama Ìyáàzé iṣẹ́ Ọlọ́run aláwùrà ni iṣẹ́ àwọn òbí ẹni ẹlòmíì wà ó mọ ohun tí ń jọmọ wọ́n bímọ kémi náà bímọ wọ́n gbé wọn kémi náà bímọ lóṣèbí àwọn ọmọ ohun tí ń jọmọ láwọn ṣe ṣiṣẹ́ tọ́kadà ọmọ láwọn ṣe ṣiṣẹ́ lórí ọmọ ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ nǹkan bímọ ni dákun ṣàlàyé ẹ fún wa Akásọ̀. ilé ń jọmọ ìbéèrè ní fún ẹlòmíì ò mọ ohun tí ń jọmọ ìbímọ Akásọ̀ ṣàlàyé ẹ̀ fún wa. ṣéun pọ̀láyé ntí rírù ṣéun wá
bàbá ìṣọ̀lá Yusufu bàbá mi Shehu Salmani àìnú ìbíra 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 ìbò kálímù mi dúná múrùṣídúná lillahi àṣeyìkù Ibrahim Abdullahi. Ìṣọ̀lá àìnú Ibrahim ìyá ọlọ́mọ ẹ̀mọ́ owó lẹ̀ ọmọ tàbí òní kú ṣé ikú Yusufu àìnú Ibrahim. Mọ́mí sẹ̀mí àtù Umu sẹ̀mí àtù wọ́n ń sanwó ajá Hidayatu Àbíkẹ́ Yusuf ṣé ikú Yusufu àìnú Ibrahim. Ojú táwọn èèyàn lóhùn fi rí, etí táwọn èèyàn lóhùn fi gbọ́, ẹ̀fọ́ lóhùn táráyé tún rí. Ẹgbẹ́ ṣe ń hu Yusufu àìnú Ibrahim. Aláṣẹ ìhù Yusufu àìnú Ibrahim. Àìnú Ibrahim oníṣọ́lá ti dàgbà lágbàrú lọ́rùn. Ibrahim oníṣọ́lá o ṣé ikú Yusufu ojú táwọn ẹni Ọlọ́run fi rí ìran táwọn ẹni Ọlọ́run bá ń gbọ́
ẹni ọlọ́run táyé tún rí. Bàbá mi Ìṣọ̀lá Yusufu ọmọ Sálímọ́nì àìnú Ibrahim Ṣéhù Yusufu àìnú Ibrahim àìnú Ibrahim àìnú Ibrahim. Mo ń jẹ nínú ọ̀la ìyáàsè, wọ́n bí mi sínú ayé mi ìyáàsè. Mo ń lò nínú ọ̀la ìyáàsè, mo ń jẹ nínú ọ̀la bàrámọ̀, mo ń mu nínú ọ̀la bàrámọ̀. Mo rójú táwọn ẹ̀mí ọlọ́run fi rí. Bàbá mi Ìṣọ̀lá Yusufu àìnú Ibrahim Ṣéhù Yusufu. Ajá Ìdáyàtúláì àyà bàbá yìí Ṣéhù Yusufu aṣọ́láì ṣorí wo dá sílẹ̀. Èmi lọ́jọ́ pé wọ́n kọ́ débi ìsìjábà màá kọ́kọ́ débi ìsìjábà lára Ìṣọ̀lá Ṣéhù Yusufu àìnú Ibrahim Ṣéhù Yusufu. Yusufu àìnú Ibrahim Yusufu àìnú Ibrahim. Ìṣọ̀lá Yusufu àìnú Ibrahim. Ojú táwọn ẹni ọlọ́wọ́n bá fi ń rí, etí táwọn ẹni ọlọ́wọ́n bá fi ń gbọ́. Àlífọ́lá ohun tó kù nílẹ̀ lára Mọ̀lánà Ṣéhù Ibrahim. Ìyá ṣe àlìká òláhè ẹgbẹ́ Ṣéhù Yusufu àìnú Ibrahim. Ṣéhù Yusufu àìnú Ibrahim. Bàbá ní fọ́dà fọ́ọ̀mù àwa ń tẹ̀lé Yusufu Oníṣọ̀lá ẹsẹ̀ wa ò wọlé. À ń lówó nínú ọlá bàrámọ̀, à ń jẹ nínú ọlá bàrámọ̀, à ń mu nínú ọlá bàrámọ̀. Bàmí Oníṣọ̀lá Yusufu àìnú Ibrahim. Kẹ́lùwọ̀. Ṣéhù Yusufu àìnú Ibrahim. Ibrahim àìnú Ibrahim. Ṣéhù Yusufu àìnú Ibrahim. Wọ́n ní kí n máa pé yábàárẹ̀ àmọ́kànlá ìyáṣẹ́. Bàbá ni ìyáṣẹ́. Mọ̀lánà Ṣéhù Ibrahim. Ṣéhù Ibrahim. Ṣéhù Barama bàbá ń sọ tọ̀ríkọ̀. Agbọ́dọ̀ pé bàbá mi, bàbá wa ní sàlẹ̀ àlùkò nílùú Ìlọrin. Bàbá wa Abdulkaburu Muhammadu Raji Ajabẹ Balalade Ìta. Wọ́n fún Ṣéhù Yusufu Sálímọ́nì lọ́wọ́ wíìlì lójú ọ̀nà ọ̀dọ̀ríkọ̀. Ẹ̀yin la tún máa gbé dá sọ̀rọ̀. Bàbá lójú ọ̀nà Tìjàníyà bá orí yé a ò lẹ́nu lọ́rọ̀. Ẹ̀yin làlífà tó kù nílẹ̀ fún Ṣéhù Ibrahim. Bàbá ni a ṣe, bàbá ni a ṣe, bàbá ni a ṣe. Kùtùkù sàmánì bàbá ni a ṣe, bàbá ni a ṣe, bàbá ni a ṣe, bàbá ni a ṣe. Ṣéhù Ibrahim ó kọjá gbọ́ngbọ́lákùkù, ó kọjá ikú bàbá wóoru. Kìí ṣe kèrègbè bàbá àdó, wòlú ìgbé sàpọ́tò. Bàbá ni a ṣe, bàbá ni a ṣe. Fọ́ọ̀kìlẹ̀.
bàbá nìyà